tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò nílé lóko lọ́nà lẹ́yìn òdì mo kí yín wípé ẹ kálẹ́ ẹ kásán etí tẹ́ ẹ fi ń gbọ́wọ́ nídìí ọ̀dẹ òdùnbí bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹdùà ẹ wà nínú gbèsònù bí èṣì bí ọmọ ṣé ẹ fẹ́ gbọ́ àkèrè ní kóun má dùn bẹ̀ kàkà kóun má dùn bẹ̀ tapá ti tọ̀ òun ni òun yóò máa rún sí i ta ló sọ èyí di mímọ̀ wọ́n ní ṣe rí ìdìbò ọ̀rọ̀ nípa ìbò èyí tó ń bọ̀ ní 2027 Ṣèyí Mákindé ti bínú ó lóun máa dìbò òun gangan lòun tiẹ̀ fẹ́ jáde ẹ wo ẹ̀jẹ̀ ìgbé yìí débẹ̀ Ṣèyí Mákindé for president fáfáàní ìwọ tó o bá ti mọ̀ tètè lọ gbọ́ jẹ́ kó máa pọ̀ létí ẹ gómìnà Ọ̀yọ́ èyí tí a mọ̀ sí gómìnà Ṣèyí Mákindé ni o lọ́wọ́lọ́wọ́ báyìí pósítà wọn ó ti gba gbogbo ẹgbẹ́ PDP àti NEC jọ débi wípé Ṣèyí Mákindé for president ni wọ́n ń pariwo ní tí ò ṣẹlẹ̀ rí àbí the PDP People Democratic Party wọ́n ti yarí o nítorí ohun tí ò ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí àti àjọ National Executive Council NEC wọ́n ní ojú àwọn ríre ojú àwọn níbi tí pẹ́pẹ́yẹ ti pamọ́ ìyẹn ní ọjọ́ ajé yìí tó túmọ̀ sí wípé níbi tí wọ́n ti rí àwòrán gómìnà Ṣèyí Mákindé níbi tí wọ́n ti kọ Ṣèyí Mákindé for president nínú pósítà tó túmọ̀ sí Ṣèyí Mákindé fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo pósítà náà ni wọ́n ń lẹ̀ káàkiri sí National Secretariat ìyẹn ní ìlú Àbújá it is say small Ṣèyí ò mọ̀ kéré Ṣèyí ò mọ̀ mú ní kéé mọ̀ sí è bàbá Tinubu ìwọ má dira o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ làwọn kan lára àwọn ẹgbẹ́ pátì wọ́n ti rí pépà kódà wọ́n ti ń gbé sọ́wọ́ wípé kódà àwọn máa ta Ṣèyí Mákindé káàkiri fún gbogbo ayé láti fi mọ̀ pé Ṣèyí Mákindé ló lọ fún president 2027 kódà ẹgbẹ́ PDP ti stamp ẹ̀ wípé ẹgbẹ́ kìíní wá Ṣèyí ni yóò lọ mo dẹ̀ jábọ̀ ọ̀rọ̀ yìí tí mo sọ tí pé èwo nínú yín ló ṣì gbópò fún Ṣèyí Mákindé mu èwo nínú yín ló ń kí gómìnà Ṣèyí Mákindé láyà pé máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ọmọ ọkọ nìyẹn mo wí tèmi o nítorí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ gómìnà Ọ̀yọ́ tẹ́ ni o ìyẹn gómìnà Ṣèyí Mákindé kódà nínú fọ́nrán náà nínú ìwé wọn náà Ṣèyí Mákindé wọ́n tún rí gómìnà Ṣèyí Mákindé rèé pẹ̀lú àwòrán wọn rèé pẹ̀lú ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà níbi àwòrán wọn ẹ gbọ́ bọ́rọ̀ náà ṣe lọ ṣé ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ ní ká sọ ni ká pe ọ̀rọ̀ yìí ni àbí ọ̀rọ̀ inú ó ní ẹ wo mi ò ṣetán láti wálẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni ó ní ọ̀rọ̀ yìí ni ó sọ nígbà tó dá àwọn Federal Capital Territory lóhùn ìyẹn FCT Abuja ministers bí àwọn Wike ọ̀rọ̀ tó sọ iná wá kọ síbẹ̀ fún pé bàbá ti yarí o ó ti ní iṣẹ́ fẹ́ gbọ́ èmi ò ṣetán láti wálẹ̀ fún anybody tàbí wálẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni ọ̀rọ̀ yìí ló sọ látàrí ìgbà tó ń kàmpéènì o wọ́n ti kọ̀ǹtẹ́sì Ṣèyí Mákindé fẹ́ figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ àsíá àwọn PDP ó ti wá zẹ̀ báyìí o ó ti zẹ̀ PDP àti NEC ti padà wá ṣe ìpàdé gbòógì pé ẹgbẹ́ kìíní wá ó dàbí pé wọ́n fẹ́ ṣeríṣe pọnmọ́ná lọ́rán síná lóbi mi tọ́ka mọ́ ó ti set ìdánilẹ̀ set àkànlè sọ pọ̀pọ̀lọpọ̀ yóò ní ronú ni ṣé n tó kàn rèé àníyàn a sọ pé kẹ́ ẹ já bọ́ ẹ ò wo yẹn ohun tí ò necessary lẹ́ ń lé mú ṣe tó kàn rèé Ṣèyí Mákindé ni o
òun ló ń lọ, òun ló lè ṣe é. Ó yá, ẹ jẹ́ ká wá máa wòra wa báyìí. A sì wá ní 2025, ẹ̀ tí ń lé 2027, kò tí ẹ̀ kí ẹ̀ tí àwọn èèyàn ń pass through mọ́, kò kẹ̀yìn ìyà táwọn èèyàn ń jẹ mọ́, kò kàn yín rárá. Níbi tó wá le dé lórílẹ̀‐èdè Nàìjíríà sí, ó ti wá di wípé àwọn èèyàn gan ti ń post account number kiri látàrí ebi tó fẹ́ fọ́ ojú wọn, àbí látàrí ebi tó fẹ́ fọ́ ojú wọn. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá pé àbá yẹn dà nígbà tí Ṣèyí Mákindé bá ti jáde pé òun bọ̀ fún ìdìbò, kò lè, òun bọ̀ wá fún pírẹsidẹ́ǹtì, kò lè. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi, oníṣẹ́ fẹ́ gbọ́ ìjà yìí tí wàá fẹ́ dìjà àgbà méjì. At least Ṣèyí Mákindé sì lówó tó fẹ́ ná, àbí wọ́n ní lára àwọn owó tó ti kó jọ fún ọdún mẹ́jọ nígbà tó wà lórí ipò gómìnà, ó dà pé ara owó náà ló fẹ́ ná. Bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí ara fẹ́ wo ọba, ẹ gbọ́ ìbéèrè yẹn o. A fẹ́ wo ọba tó máa padà lẹ́yìn Tinubu. I'm now waiting for any Yoruba obas that will leave Tinubu and support Ṣèyí Mákindé. Ẹ gbọ́. But ẹ má jẹ́ ká gbàgbé wípé àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Wọ́n ní kí Ṣèyí Mákindé lọ tò nítorí kò tí ì kàn án. Bẹ́ẹ̀ ni wọ́n ní gómìnà Ṣèyí ẹjẹ́ lọ tò nítorí kò tí ì kàn yín o. Lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀ bá múra ó pọ̀ ńlẹ̀ o. Wọ́n ní ó pọ̀ ńlẹ̀. Ẹ má jẹ́ tàn yín o. Bọ́ bá ń tàn yín, wọ́n ní ẹ̀yin náà ẹjẹ́ má tanra yín. Bọ́ bá tàn yín má tanra yín o. Torí àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Bẹ́ẹ̀ nìkan ni bàbá Tinubu di game changer. Ọpọlọ òṣèlú ń gbé lórí bàbá. Ṣé ká sọ pé Mákindé for Tinubu South West ni àbò ń bá bàbá Tinubu kérò jọ? No shaking. Ẹ wò ó, ẹ̀yin èèyàn mi nílé lóko lọ́tùn lósì, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ ká dìde fún òmìnira wa, káwọn aráabí kí wọ́n yé máa mú wa nígàn mọ́. Kọ́ yé máa mú wa nígàn, ẹ̀jẹ̀ agbára wa lẹ̀. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá mi bó kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀. Ẹ jẹ́ yàwó yẹn lọ́tún lọ́sìn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ pé a máa bẹ ọ̀rọ̀ bí ẹni bẹ ṣu ni, àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá lónìí tá ò ní dé, ó máa láò ní dé bá. La fi kí yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.